a kì í wáyé ká má ní ṣùgbọ́n ibi tí gbogbo wa bá kù sí àwa fún ara wa nínú wa mọ̀ àfi tá a bá fẹ́ ṣe ká. Èmi gẹ́gẹ́ bí àgbà Akin Báṣọ̀run ilẹ̀ Yorùbá bó ṣe wù mí ni wípé ẹni tọ́lọ́run máa fún tó máa fún mi tèmi náà máa fi fún èèyàn kọ́lọ́run kó fún, kì í ṣe láti máa wá ọgbọ́n àtinúdá láti máa kó èèyàn jọ láti máa fi ṣe ìfẹ́ inú ara tèmi kán máa wá rí mi bíi àkókò ẹdìyẹ gàgà láàrin àwùjọ òròmọdìyẹ. So àárín yẹn bí ọká bá síwájú kí paramọ́lẹ̀ tẹ̀lé kójò là bàbá wọn ń wọ́rùrù bọ̀ lẹ́yìn, mo rò pé ó nójú ọmọ adarí oorun tó máa kojú ejò, ṣùgbọ́n kẹlẹ́mọ́ bá ń lẹ́mọ́ káláfè bá ń láfè àfàìmọ̀ kéèyàn rí kankan pa o. So òjò lèmi ó mi ò bẹ́ nìkan ṣọ̀tá, ṣùgbọ́n ẹni tẹ́jí bá rí òun lè jí máa pa o. Ẹni bá fẹ́ mi èmi náà máa fẹ́ ìmúùnù àti pé àwọn Yorùbá ní ìmúùmùná tó bá sọ pé òun ò rí òun àwa náà kò rí, bí egungun bá sọ pé òun ò rí gọ̀ǹtọ̀ náà kò rí egungun. Ṣùgbọ́n lágbára Ọlọ́run ibi tí nǹkan ti ń yẹgẹ ni èdè kò yédè. Sunday Igboho, Ìbà Gani Adams, àgbà Akin Báṣọ̀run ilẹ̀ Yorùbá, Ọlọ́run Lédùmarè kò ní fi èdè àìyedè sáàrin wa. Ṣùgbọ́n nǹkan tí mo kàn fẹ́ sọ fún bàbá wa Ọ̀wọ̀ Adé kábíyèsí o Aláàfin ikú Àbáyèyè òun ni wípé oníkálùkù ó máa bẹ̀rẹ̀ sí fi ẹnu ẹ̀lú bómùbómù tán bá gbé àjẹ́ńdà wá kọ́ wọn náà sọ pé mo gbọ́, tán bá ní mo gbọ́ kọ́ wọn náà dàjẹ́sì ẹ̀ kan tó rò kan tó fèsì. Gẹ́gẹ́ bí orúkọ Ọ̀yọ́ wọn ní Ọ̀yọ́ mèsì, ṣùgbọ́n Ọ̀yọ́ kìtìtì ń fèsì torí pọ́n máa ro àròjinlẹ̀. Gbogbo àwọn tó sá sí ọ̀wọ́n tẹ́jọ du oyè lẹ́yìn tán ti jó lóyè Ọ̀yọ́, gbogbo ohun tó wá mú wọn fi tipátìkúùkù bá yín ṣe tán dúró tì yín, ìfẹ́ afẹ́dìyẹ kò dénú o, ibi kó pata sí ni lẹ́nu ló ti mọ o. Èyìnbó ní be careful yourself o.